بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك والله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. kọ́rọ̀ wa máa pọ̀ lónìí èyí tá ní ká bára wa sọ ká jàǹfààní ẹ̀ òun náà ni pé ọlọ́run ọba tó dá wa ó nífẹ̀ẹ́ wa púpọ̀ ẹ̀lú volume kìíní ó nífẹ̀ẹ́ wa púpọ̀ ó fún wa lẹ́mìí ó fún wa lójú ó fún wa létí à ń gbatẹ́gùn ẹ̀ ó ń ṣe jíjẹ mímu fún wa ọlọ́run ọba náà ṣóun ló yẹ ká máa sìn ní àbí ká máa sìn nǹkan míì before kana Muhammad tó dé gbogbo àwọn ànábì sallallahu ta'ala alaihi wasallam gbogbo àwọn ànábì tọ́lọ́run ọba ti rán gbogbo àwọn tọ́lọ́run bá rán àwọn ànábì náà sí especially àwọn Bani Israel àwọn ọmọ Israel wọ́n ń gbọ́rí kúkún wọ́n tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n gbà fọ́lọ́run ọba ọlọ́run ọba wá ń bá wọn sọ̀rọ̀ títí di táìmù ànábì wa Muhammadu sallallahu ta'ala alaihi wasallam ọlọ́run bá ń bá wọn sọ̀rọ̀ ní súrátù Israhi Quran chapter 17 verse 8 tó sì jẹ́ pé ọ̀rọ̀ tọ́lọ́run bá ń sọ fún wọn yìí ó bá àwa náà wí torí àlìkùránì àtẹni tọ́lọ́run bá fi àlìkùránì rán tó ń jẹ́ ànábì wa Muhammadu sallallahu ta'ala alaihi wasallam ara àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run bá rán sí fámílì nìkan ara àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run bá rán sí àdúgbò nìkan ara àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run bá rán sí sítì nìkan ara àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run bá rán sí ìlú kan ara àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run bá rán sí ìlú kan méjì mẹ́ta àmọ́ ànábì wa Muhammadu sallallahu ta'ala alaihi wasallam ọlọ́run bá rán sí gbogbo ayé ni wa ma arsalinaka illa rahmatan linnas wa ma arsalinaka illa kafatan linnas basira wa nasira kánàbí Muhammad kó máa ṣe kìlọ̀kìlọ̀ fáwọn èèyàn kó dẹ̀ máa fún àwọn èèyàn ní ìró ìdùnnú ní àyà yìí ó wá ń bá wa wí ní súrátù Isra'i tó rẹ̀ Al-Qur'ani ọ̀rọ̀ ọlọ́run ọba ni ó fi rọ́ta ni ó fi rọ́yẹ́ sí ànábì wa Muhammadu ó dẹ̀ ti sọ fún ànábì wa Muhammadu pé yóò ayọ́ àrọ̀súlù ìwọ ànábì ọlọ́run ọba ta fún nírò ìwọ Muhammad táwọn ọlọ́run ọba fún nírò yóò ayọ́ àrọ̀súlù baligi ma unsila ilayka min rabbika wa in lam taf'al fama balagta risalatahu wallahu yasimuka minan nas inna Allaha la yahdil qawmal kafirina. ọlọ́run bá wọ́n sọ fún wa ní súrátù Isra'i pé azarabukun anyar amakun wa ini uditu udina waja'alna jahannama lil kafirina asira azarabukun anyar amakun ọlọ́run bá ní ó hì sí fẹ́mi ọlọ́run ọba kí ni mo fẹ́ máa fìyà jẹ yín sí kí ni mo fẹ́ máa dà yín láàmú sí kí ni mo fẹ́ máa kó wàhálà bá yín sí ó rọ èmi ọlọ́run ọba lọ́rùn kí n rọ̀ yín lọ́rọ̀ kẹ máa kọ́lé mọ́lé kẹ máa bí mọ́lé mọ́ kẹ máa ṣe ohun tó dáa kí n kẹyìn láyé kí n kẹyìn lálùkẹ́ àmọ́ kí n kẹyìn nínú sàárè kí n kẹyìn lọ́jọ́ ọ̀dájọ́ kí n jẹ́ kẹ wà àlìjánnà kí n má jẹ́ kẹ wọ̀nà nǹkan tó simple fẹ́mi ọlọ́run ọba ni. àmọ́ wáyé ní húdítù húdínà àdéhùn à ń bẹ o ìtumọ̀ nǹkan tọ́lọ́run sọ bíi pé tó bá ń fẹ́ ìkẹ́ òun ọlọ́run ọba ó easy fóun kóun kẹ́ kó máa kọ́lé kó máa lo mọ́tò kó máa ṣe gbogbo nǹkan tó dáa kó gbádùn ayé kó lẹ́mìí gúngùn kó lálàáfíà kó gbádùn ayé kó tún gbádùn ọ̀run àmàdéhùn tó wà ń bẹ̀ wàá ní údítù údínà má padà síbi ẹ̀ṣẹ̀ wàá ní údítù údínà má padà síbi kẹta wàá ní údítù údínà má padà síbi kẹrò wàá ní údítù údínà má bínú oore ọmọ nìkejì wàá ní údítù údínà má fi gbá gba nǹkan lọ́wọ́ èèyàn wàá ní údítù údínà má fi àjọmọ òrukàn wàá ní údítù údínà má gbé ẹbọ wàá ní údítù údínà má ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ wàá ní údítù údínà má fi àjọmọ òrukàn tó bá ti di pé kí ni o tẹ bá ti lọ padà síbi nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ níbi ẹbọ àwọn ìwà bàjẹ́ pátápátá tẹ bá ti padà sí bẹ́ẹ̀ wàá ní údítù údínà àwọn ọlọ́run ọba máa padà sínú ìyà a máa rọ̀jò ìyà lé yín lórí a máa gbé ìyà wa ọlọ́run ọba wa a máa gbé wá bá yín wájà àlìnà jahannama lil kafirina asira a wá ṣe jahannama a wá ṣe lọ́gbà ẹ̀wọ̀n fún yín àyà yẹn kéré bẹ́ẹ̀ tí verse yẹn kéré but ọ̀rọ̀ ńlá ló sọ ń bẹ̀ asarabukun anyar hamakun èmi ọlọ́run bọ̀bọ̀ níkẹni míì
ló fi sọ́nbì kan pé látẹ̀kì náà tún mìíràn mọ̀tìlẹ́yì ẹ má sọ̀rọ̀ ìtinú nípa ìkẹ́ èmi ọlọ́run ọba iná láàyè gífìrù sunúbà jẹ̀míà gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lèmi ọlọ́run lè forí ẹ̀ jìyàn iná huwal gafuru rahim tí n bá forí jìyìn tó máa tún wá kẹ́yìn àyà yẹn náà tú àyà yẹn àsárá bùkún ayẹ rẹ̀ amọ̀kún tẹ́ bá ti kúrò níbi ìwà àbàjẹ́ tẹ́ ẹ̀ ti ṣoògùn mọ́ tẹ́ ẹ̀ ṣẹbọ mọ́ tẹ́ ẹ̀ pàlìjọ̀nú tẹ́ ẹ̀ pèṣù tẹ́ ẹ̀ gbẹ́bọ́lọ́ sóríta tẹ́ ẹ̀ ṣẹ́fá ayé rẹ̀ hamakum máa rọ̀jò arísìkí mi máa rọ̀jò ẹ̀ léyìn lórí tí wọ́n máa rò pé ó ṣẹ́ṣó ni nílẹ̀ Yorùbá nísìn àbí ká sọ pé ní gbogbo ayé ẹni tó wù ẹ̀ bá ti pọ̀ jù ńgbà míì tó ti ní mọ́tò bíi 10 tó ti nílé bíi 5 àwa máa wò pé ó tẹ́ǹdì ṣé àwa ní belief mọ́ pé Ọlọ́run ọba lè kẹ́yàn nínú kẹ́ Ọlọ́run ọba ó lè kẹ́yàn àìmọye àwọn tọ́lọ́run bá kẹta rò pé wọ́n ṣoògùn tó jẹ́ pé wàláhì òun gbọ́kàn wò pé òun ò máa wẹ ọṣẹ òun ò máa tó ń yà lẹ́nu tó bára ẹ̀ kódà nínú àwọn olórin tí wọ́n ń kọrin ìwọ̀n yẹn tí wọ́n ṣe wọ́n rọrùn ẹ̀yọ́ ó ti rìn láyé ó lè mọ̀ ṣe nǹkan kan ìkẹ́ Ọlọ́run bá ju ìkẹ́ ó jù yẹn lọ ẹ̀sáǹpù gan èmi tí mo ń sọ̀rọ̀ ẹ̀sáǹpù kan ni mo jẹ́ o nígbà táwa ṣe wà nínú gbogbo wèrè yẹn tá ń sóògùn tá ń ṣe gbogbo oríṣiríṣi nǹkan láti dèèyàn lóòjọ́ àwọn èèyàn mọ̀ wá àmọ́ nǹkan tó lọ́run ṣe nísìn táwa ti rìtáyà tá ti resign tá ti repent kúrò nínú ẹ̀ èyí tó lọ́run ṣe nínú gbèsè ayé mi sì mọ́ wò pé tí n bá mọ̀ kí n tiẹ̀ má engage ara mi sínú ẹ̀ àmọ́ mo tún dúpẹ́ pé mo engage torí pé kí ni Ọlọ́run jẹ́ kó clear sí mi kí n lè rí pé error ló wà ń bẹ̀ àti fani àtògùn ni àtẹgbẹ́ ni gbogbo nǹkan pátápátá àti ká pe àlìjọ̀nú ni tẹ bá pè wọ́n ní 100 times 10% ni máa fi down 100% 10% ni wàá rí àwọn tó dẹ̀ máa rí 10% reaction agbára yẹn àwọn tó jẹ́ àwọn bí 10% ló máa rí reaction agbára yẹn 90% ò tẹ̀ ní rí kankan rárá àmọ́ torí pé èṣù ló ń control àwọn nǹkan wọ̀nyẹn ó fi ìfẹ́ kíní yẹn sọ́kàn àwọn èèyàn kì í ṣe gbogbo èèyàn tó wà nínú ẹgbẹ́ lórí ṣe kì í ṣe gbogbo èèyàn tó ṣògùn owó ló ṣiṣẹ́ fún kì í ṣe gbogbo èèyàn tó lo oríṣiríṣi nǹkan ló ṣiṣẹ́ fún ẹni tí ò ṣiṣẹ́ fún á tún máa sọ fún ẹ pé ọmọ máa wòrà ẹ̀ràn o òun náà ló kò rí kankan o á sì tún máa advice ẹ pé ó ti dákẹ́ ju o bàbá kan wà kíní gbogbo àwọn bàbá tó ló wà kíní yẹn tó lọ ń gbóògùn yẹn ẹgbẹ́ tó introduce sí ẹ yẹn àwọn ìmùlẹ̀ tó ní kó wá ṣe òun náà ò rí kankan bẹ́ẹ̀ and I don't know why but ọ̀rọ̀ yẹn ò jọ wá lójú torí pàlùkù àti jẹ́ ká mọ̀ pé iná owó yàrá kún owó ẹ̀wà kọ̀ bí lùn mí ní àìṣù látara ọ̀nà èṣù àtàwọn kọ̀mpánì ẹ̀ ó ń wò wá ọlọ́dẹ ti jẹ́ kó yé wa pé kí ni o iná owó lẹ́sẹ̀ láwù sòlítọ́n alálẹ̀ sínú hamanu wà alárọ̀ bí yàtọ̀wà kàlùn àwọn tó bá ti gbára lọ́lọ́run ọba tọ́pọ̀lọ́ ni wọ́n fẹ̀yìntì èṣù ní agbára lórí wọn òun ní fásì ọlọ́run tẹ bá ti yọwọ́ kúrò níbi pé kódà ká máa bá ọmọ ẹnìkejì jẹ́ ká máa hẹ́ǹfì ara wa gbogbo nǹkan tó ń jẹ́ wà tí ò da ká tún wá fi oògùn ẹbọ ká tún wá kó pẹ̀lú ẹ̀ wàá rí pé tọ́lọ́ máa lo mújírímù níbì kan tó bá ti lo mújírímù ó ń sọ fún ẹ pé kírímínà nìyẹn kírímínà lè jẹ́ oníṣòògùn ó lè jẹ́ apàyànjáyé ó lè jẹ́ ẹni tó fi àjọmọ̀ òrukàn ó lè jẹ́ olófófó so gbogbo nǹkan tí ò da yẹn ló kó pọ̀ síbi pé àzárọ̀ bukun ayẹrẹ àmọ̀kún èmi ọlọ́run bá mo lè ṣáwọ́ ayé pẹ̀lú blessing mi o ṣùgbọ́n lórí kí ni o wáyé ní húdínà ẹ má padà síbi èébì yín mọ́ ẹ má padà síbi nǹkan tí ò da gbogbo nǹkan tí mi ọlọ́run forbid tílíkà òdúdú lẹ́wà má yóò tí ilé wa rọ̀súlẹ̀ má kọjá ẹnu àlà ọlọ́run ọba má kọjá ẹnu àlà nábì Muhammad tó o bá ti kọjá ẹ ọlọ́run pé kí ni o ayé rahamakun má ṣáwà ẹni blessing mi má kẹ́ ẹ̀ dànù gbàgbé aláwọn olóògùn jẹ́ kí n fún ẹ lẹ́sàmpù kan olóògùn tó lọ bá àbáwọn ẹgbẹ́ tó wọ̀ wàá rí pé àwọn tó jọ̀gá ń bẹ́ ń gbà míì abúlóògùn tí wọ́n ròyìn gbà mí wàá rí pé òun náà ò rí ṣe ó ask question ni bírọ́ bíl káàbà nǹkan táwa engage sí rí ni o wọ́n máa ń sọ pé wọ́n fẹ́ ṣe fúnra wọn irọ́ ni o ó ṣe fúnra ẹ̀ kò ṣiṣẹ́ torí kádàrá máa ṣẹ kádàrá ìdẹ̀ ni wọ́n ti process láti 4 months to 5 months nínú oyún tí ò sí nǹkan tó lè yí látẹ̀bùdí lẹ́lì kálímọ́ ti lẹ́yìn pé ṣó lórí ibú ni ó yàrá àbó lórí ire iṣẹ́ wo ni ó ṣe ọjọ́ mélòó ló fẹ́ lò láyé bẹ́ẹ̀ ni wọ́n ṣe list àwọn kan wọ̀nyẹn fún ẹ nínú oyún so sábà bí mama jareti nínú kádàrá kò lè ṣiṣẹ́ ẹ̀rí pé àwọn ológun yẹn hàn pé àfáìdẹ̀ láṣìírí ó tí fún yàn lórúkọ ọlọ́run rí ni tó pé ìwọ ló gbórúkọ ọlọ́run ó ṣẹlẹ̀ sáà rárá ìwọ ló gbórúkọ ọlọ́run ó dẹ̀ wá lò ó ṣe everything ó rí nǹkankan ó sì fọmọ kéwú òun dẹ̀ ṣáná sí òjò bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn ológun náà sọ pé àwọn ò fẹ́ kí ló dé tó òun ò fi fẹ́ ṣe
gbàgbé repercussion gbàgbé apart repercussion àwọn náà ń ṣe kò ṣiṣẹ́ most of them wọn àwọn míì dẹ̀ ni wọ́n fortunate so bí life ṣe rí ni tó bá ti wá rí pé life yẹn wọnú ara wọn ni ó wọnú ara wọn ni wàá wà very careful má fi nǹkan kún má fi nǹkan kọ́ lọ́hún òun la fi ń sọ fáwọn àfáà South Africa pé ẹ má dìtẹ̀ ara yín South Africa mo ti rí pé àwọn àfáà Nàìjíríà a máa ń dìtẹ̀ ara wa àwọn àfáà Nàìjíríà táwọn South Africa a máa envy ara wa àwọn àfáà Nàìjíríà táwọn South Africa a máa ẹni tọ́lọ̀ bá gbóore fún àwọn àpòrè yẹn mọ́lẹ̀ ó mọ̀ pé ibi tó gúdù sí ni o mi sọ̀rọ̀ kọ̀ọ̀kan o àwọn àfáà South Africa tó wà ní Nàìjíríà àfáà South Africa tó wà ní South Africa tó bá mọ̀ pé àfáà ọ̀rẹ́ òun yìí ó ní ẹ̀bùn kan ẹ̀bùn yẹn wọ́n á jọjọ sọ ní kọ̀rọ̀ ni tó bá dẹ́ta tó mọ̀ pé ẹ pe ọ̀rẹ́ mi ibi tó gùdù sí ni kò ní sọ láyé South Africa yìí mo ti rí lọ́dọ̀ àwọn àfáà wèrè àwọn náà ni wọ́n ṣe kéta ara wọn ọ̀rọ̀ tẹ́ni àtẹni sọ Nàìjíríà àfáà tó wà ní South Africa lálọ́ sọ fáfá kejì South Africa àfáà Nàìjíríà àfáà tó wà ní South Africa ni mo ti rí pé wọ́n tún máa ń gang up jọ pé ẹ jẹ́ ká fúnlẹ̀ mú àfáà lágbájá ẹ ní kúre ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ orí yín burú ni a ní ká ṣe ìjì kẹsẹ̀ tọ́lọ́hun òun lọ́lọ́hun sọ yìí kò yọ ìwà tí ò dá sílẹ̀ kẹ máa wò pójojúmọ́ là ń ṣe lẹ́kṣọ̀ ẹ̀bọ̀ ó ní àzárọ̀ búkan ayẹ̀rẹ̀ hamakun ó easy fún mi èmi Ọlọ́run máa kẹ́yìn mo lè kẹ́yìn but one reason why ní hudi to udina ẹ má padà síbi à ń ṣẹbọ ẹ má padà síbi oògùn ẹ má padà síbi ayélálá ẹ má padà síbi nànákùkù ẹ má ṣe kíni ẹ má bínú ọmọ ẹnìkejì ẹ má ṣe kẹtọ ọmọ ẹnìkejì má gbẹ̀yàwó níyàwó sórí pé gbogbo ẹ ti wọnú ara wọn gbogbo ìwà tí ò dá generally lọ́lọ́run sọ pé má padà sí o why ní hudi to udina tó bá padà síbẹ̀ èmi kò máa padà sí máa sẹ́ǹdì ìyá mi padà sí ẹ ìyá mi òun expect ìyá mi then wọ́n jẹ́ alina jẹ́ anamọ̀lẹ̀lẹ̀ káfírínà hasiran máa wá ṣe jahannama máa ṣe ní ẹ̀wọ̀n fún yín so kò sọ̀rọ̀ pé yẹn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀ǹkọ̀ èmi ò ń sọ̀rọ̀ kọ̀ǹkọ̀ mi ì dẹ̀ bú àwọn àfáà Nàìjíríà tó wà ní South Africa but ẹ lọ jáwọ́ kúrò nínú ọ̀tẹ̀ ẹ̀yin àfáà Nàìjíríà tẹ́ wà ní South Africa kí n rìpítì ẹlẹ́ẹ̀kan sí kí n tó pojú dé ẹ̀yin àfáà Nàìjíríà tẹ́ wà ní South Africa lísì sí mi ẹ lọ jáwọ́ kúrò nínú ọ̀tẹ̀ ẹ má máa fúnlẹ̀ mára yín mọ́ ẹ má máa boore àfáà ẹgbẹ́ yín mọ́lẹ̀ mọ́ ibi tọ́lọ́run bá ti fún àfáà ẹgbẹ́ yín lóore sí ìwọ náà ó fún ẹ ní nǹkan míì má bò tẹni ẹlẹ́ni mọ́lẹ̀ ẹ̀dẹ̀ má máa gángọ̀ púpọ̀ ẹ jẹ́ ká dìtẹ̀ ká fúnlẹ̀ mọ́ lágbájá ẹ̀dẹ̀ má lọ máa pe ara yín ní nǹkan tẹ̀ tó lẹ́yìn fún àwọn followers míì lẹ́yìn ẹ̀dẹ̀ máa kọ́ àwọn followers yín ẹ máa kọ́ wọn nímọ̀ tawhid ẹ̀kọ́ ẹ̀sìn bí wọ́n ṣe pàdé Ọlọ́run bá dáadáa faman kana yarju liqa rabbi falyamal amala salihan wala yushrik bi ibadati rabbi ahada ẹnikẹ́ni bá pàdé Ọlọ́run bá dáadáa o falyamal amala salihan kó ṣiṣẹ́ dáadáa wala yushrik bi ibadati rabbi ahada kó má ṣe kí ni o gbogbo nǹkan tá ń sọ yìí ògùn ọya nànákùkù ògùn àlùjọ̀nú kó má máa gbé ìbádà Ọlọ́run fáwọn nǹkan yẹn o ti ní ìyá kan náà àbúdù wá ìyá kan náà stein àfáà Sheu ìwọ ló tún wá sọ pé kí wọ́n máa sọ pé ìbà olúbíkì ìbà ọ̀sán ìbíkì ó rí pé ó dẹ̀ ti sọ pé ìyá kan náà àbúdù wá ìyá kan náà stein lẹ́fìrì irun tó dẹ̀ ń kí ló ti ń sọ ó ní ìwọ Ọlọ́run ni wàá máa sìn ọ̀dọ̀ ìwọ Ọlọ́run ni màá ti máa bèrè ìrànlọ́wọ́ kí ló wá bí yá sámsà yá hílù kí ló wá bí agbélóńgbèrè pàdé olókun kí ló wá bí àwọn yẹn kí ló wá bí pa àwọn àrùn orí àfín àwọn ayẹ̀pẹ̀ ọjà àwọn àrùn orí wèrè kí ló wá bí ó ti ń papọ̀ nìyẹn Ọlọ́run bá dẹ̀ ní wà máa hú mìíràn ilẹ̀ àbùdú lẹ́ha múkúlì sí iná láwù dínà una fà wáyú kí mùsọ̀láta wàsálìkà dínà lẹ̀kọ̀ yìí mà Ọlọ́run bá ní ẹ̀sìn tí mo fẹ́ lọ́dọ̀ yín mo fẹ́ ẹ̀sìn tó pure with sincere tó mọ́ pọnagada múkúlì sí iná láwù dínà una fà ló dẹ̀ fi sọ fún wa níbi kan pé nígbà tẹ́ṣù engage pẹ̀lú Ọlọ́run pé Ọlọ́run ò jọtúrọ Ọlọ́run grant mi má jẹ́ kí n kú Ọlọ́run ni ò ní kú máa fi ẹlẹ̀ ó ní dẹ́n Ọlọ́run ò gbogbo àwọn ọmọ Ádámọ̀ ìpátápátá tó ṣe torí Ádámọ̀ lòun ṣe ṣorí ibú gbogbo àwọn ọmọ Ádámọ̀ ìpátápátá òun máa misguide wọn òun máa mislead wọn òun máa bà ti wọn jẹ́ àwọn jọjọ máa ṣorí ibú papọ̀ lọ́jọ́ àlìkè àmọ́ ni kí lọ́lọ́run sọ fún ìdí tí ó tó gbúdọ̀ fi máa ṣe bímọ nìyẹn o àfáà Sheu South Africa tó gbúdọ̀ máa ṣe bímọ nìyẹn o kí lọ́lọ́run wá sọ fún àṣetán níbẹ̀ yẹn Ọlọ́run ní ilá ìbádaka minihul mukulasin gbogbo àwọn èèyàn tó fẹ́ kó wàhálà bá ìwọ èṣù wa ṣetán lànàtúlá àlẹ́ ó lè kó wàhálà bá wọn tó bá sì sí ẹsẹ̀ mi Ọlọ́run
kò tán múkúlì sí náà tó bá ti sin ọlọ́run ní mímọ́ gbogbo nǹkan tó ń jẹ́ ìfù kò ní ní kápá lórí ẹ̀ wọ́n ń sa wọ́n ń ṣe gbogbo àwọn wèrè tí wọ́n wà South Africa ẹ̀rọ ẹ̀rọ pé wọ́n ń ṣe nǹkan ni wọ́n ń ṣe nǹkan lórí Saidi èmi ò rán yín nítorí ṣe ọlọ́run lèmi ń jẹ́ mo dẹ̀ ti sọ long time ago pé wàláyà áfú húkìbà èmi ò bẹ̀rù ẹni tí o ọlọ́run lèmi bẹ̀rù so bó ṣe jẹ́ nìyẹn gbogbo àwọn tá wà ní South Africa tá jẹ́ àfà gbìyànjú tá jẹ́ Nàìjíríà tá jáfà ẹ̀ka dìtẹ̀ mọ́ ẹṣin wájú ni tẹ̀yìn ń wò sáré bẹ́ẹ̀ ṣe ń dìtẹ̀ yẹn àwọn followers náà wọ́n á tún dìtẹ̀ àfàwọ̀ kì í káfà yìí ẹ̀rí pé orí ibú ni ó dẹ̀ kékeré ẹ̀sìn kó máa fẹ̀ sí ni innamal mu'minina ikhwa ọmọ ìyá ni gbogbo wa ẹ jẹ́ ká unite pọ̀ àmọ́ ẹ ṣíwọ́ níbi àbòsí ẹ ṣíwọ́ níbi ẹbọ torí pé kí ni o àwa ò ní bá ẹlẹ́bọ ṣe èmi Muhammad Said mi ní bá ẹlẹ́bọ ṣe mi dẹ̀ ní bá ẹlẹ́bọ dànkọ́ pọ̀ so alábòsí máa jìnà sí torí pé fala tarkanu ilal lazina salamun fatamanzakumun nar èyí tá a gbọ́ ìkọ́lọ̀ ń ṣe wá láǹfààní lórí ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.